Èyí ni ètò Iri Owuro níbi tí a ti ń yiri ọ̀rọ̀ Ọlọ́run wò láti lè dàgbà sókè nínú ẹ̀mí àti fún ìtọ́ni bí a ti ń jáde lọ lójoojúmọ́. Ìwé Bíbélì Àjùmọ tí a tẹ̀ jáde láti ọwọ́ àjọ ìwé mímọ́ Scripture Union Nigeria ni à ń lò. Bíbélì kíkà wa ní òwúrọ̀ yìí ni a ó rí nínú ìwé Jòhánù orí 8 ẹsẹ̀ 12 títí dé 20. Ó kà báyìí: Jésù sì tún sọ fún wọn pé, èmi ni ìmọ́lẹ̀ ayé. Ẹni tí ó bá tọ̀ mí lẹ́yìn kì yóò rìn nínú òkùnkùn, ṣùgbọ́n yóò ní ìmọ́lẹ̀ ìyè. Nítorí náà, àwọn Farisí wí fún un pé, ìwọ ń jẹ́rìí ara rẹ, ẹ̀rí rẹ kì í ṣe òtítọ́. Jésù dáhùn, ó sì wí fún wọn pé, bí mo tilẹ̀ ń jẹ́rìí fún ara mi, òtítọ́ ni ẹ̀rí mi, nítorí tí mo mọ ibi tí mo ti wá, mo sì mọ ibi tí mò ń lọ. Ṣùgbọ́n ẹ̀yin kò lè mọ ibi tí mo ti wá àti ibi tí mò ń lọ. Ẹ̀yin ṣe ìdájọ́ nípa ti ara, èmi kò ṣe ìdájọ́ ẹnikẹ́ni. Ṣùgbọ́n bí èmi bá sì ṣe ìdájọ́, òtítọ́ ni, nítorí èmi nìkan kọ́, ṣùgbọ́n èmi àti Baba tí ó rán mi. A sì kọ ọ́ pẹ̀lú nínú òfin pé, òtítọ́ ni ẹ̀rí ènìyàn méjì. Èmi ni ẹni tí ń jẹ́rìí ara mi, Baba tí ó rán mi sì ń jẹ́rìí mi. Nítorí náà wọ́n wí fún un pé, níbo ni Baba rẹ wà? Jésù dáhùn pé, ẹ̀yin kò mọ̀ mí, bẹ́ẹ̀ ni ẹ kò mọ Baba mi. Ìbá ṣe pé ẹ̀yin mọ̀ mí, ẹ̀yin ìbá sì ti mọ Baba mi pẹ̀lú. Ọ̀rọ̀ wọ̀nyí ni Jésù sọ níbi ìṣúra bí ó ti ń kọ́ni ní tẹ́ḿpìlì. Ẹnikẹ́ni kò sì mú un, nítorí wákàtí rẹ̀ kò tíì dé. Tani ọ́ nínú Kristi? Òṣì ló ń jẹ́ Tani mọ eléyìí rí. Owó ló ń jẹ́ èyí ni ìbátan mi. Ọ̀pọ̀ ènìyàn ni ó máa ń fẹ́ so ara wọn pọ̀ mọ́ gbajúmọ̀. Bẹ́ẹ̀ sì ni síso ara ẹni pọ̀ mọ́ Jésù ni ó ṣe pàtàkì jù, nítorí Jésù jẹ́ ìmọ́lẹ̀ ayé. Ẹnikẹ́ni tí ó bá fẹ́ so ara rẹ̀ pọ̀ mọ́ kò lè rìn nínú òkùnkùn. Ẹsẹ̀ 12. Ìdánilójú dídé ibi ìsinmi ayérayé wà fún irú ẹni báyìí torí pé ibi tí Jésù ń lọ ni irúfẹ́ ẹni bẹ́ẹ̀ yóò parí ìrìn àjò rẹ̀ sí. Ẹsẹ̀ 14. Oore-ọ̀fẹ́ láti mọ Ọlọ́run Bàbá wà fún ẹni tí ó so ara rẹ̀ pọ̀ mọ́ Jésù. Ẹsẹ̀ 19. Bí a kò tilẹ̀ jẹ́ nǹkan kan nínú ara wa, ti ẹni tí a jẹ́ ni ó ṣe pàtàkì jù. A gbọ́dọ̀ pinnu láti máa gbé ìgbé ayé tí ó wu ẹni tí a jẹ́ tirẹ̀ nínú ìrìn àjò ojoojúmọ́ wa láyé yìí. Àdúrà. Torí ẹni tí mo jẹ́ nínú rẹ̀, Olúwa, jọ̀wọ́ ràn mí lọ́wọ́ láti gbé ìgbé ayé tí ó wù ọ́. Àmín.